A kú dédé àsìkò yìí, àsìkò ìpalẹ̀mọ́ ìsinmi òpin ọ̀sẹ̀. Yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa Ìròyìn Fẹ́lifẹ́li TV. Lónìí tí í ṣe ọjọ́ Ẹtì, ọjọ́ Jímọ̀, ọjọ́ kẹtàdínlógún nínú oṣù karùn-ún ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń bọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àgbáríjọpọ̀ ìgbìmọ̀ àwọn agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ láwọn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n ti kọ ìwé jàǹrànjàǹràn kan tó ń ti ohun ẹ̀bẹ̀ tí wọ́n ń bẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìṣèjọba rẹ̀ láti fi òpin sí ìyà ìṣẹ́ òun òṣì eléyìí tó ń kojú orílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. Àgbáríjọpọ̀ àwọn agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ lábẹ́ ọ̀búrẹ́là wọn nínú ọ̀sẹ̀ tá a wà yìí nínú ìpàdé kan èyí tí wọ́n ṣe nílùú Àbújá láti wo ohun tó ń ṣẹlẹ̀, ọ̀nà àbáyọ sí ìṣòro àìríjẹ àìrímu èyí tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ alága àgbáríjọpọ̀ àwọn agbẹnusọ ní àwọn ìpínlẹ̀ gbogbo ní orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín ọ̀nàrẹ́bù Adébọ̀ Ògúndoyin tí í ṣe alága ọ̀hún tó tún jẹ́ agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́, òun mà ń ló tẹ́pẹ́pẹ́ ọ̀rọ̀ láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ nínú ìpàdé náà wípé eku òké bí eku, ẹyẹ òké bí ẹyẹ, ohun gbogbo fararọmọ́ ò láti ọdún tó kọjá èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti kéde ẹ̀kún owó orí epo bẹtiróòlù ní yíyọ. Ó ní láti ìgbà náà ìdá mẹ́ta ìdá mẹ́rin ní ohun gbogbo ló fi wọ́n ní orílẹ̀-èdè yìí tó fi dórí oúnjẹ ohun èlò àti gbogbo ohun tí wọ́n ń lò jákèjádò tùbútùrò. Wọ́n ní bí ọ̀rọ̀ ti rí yìí túmọ̀ sí wípé epo bẹtiróòlù òun gan lókun ẹ̀mí orílẹ̀-èdè Nàìjíríà, a sì gbọ́dọ̀ fi ọwọ́ kàn án lọ́nà eléyìí tí ó mú ìnira bá orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà làgbáríjọpọ̀ àwọn aṣòfin ọ̀hún ni wọ́n tún rọ ààrẹ Bọ́lá Tinubu láti mú ètò ààbò lọ́kùnkúndùn nípa dídá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀, èyí tí wọ́n gbà lérò wípé ọlọ́pàá ìpínlẹ̀ yóò ṣe ìrànwọ́ fún àwọn ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù láti kápá ìṣòro ètò ààbò èyí tó mẹ́yẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán nínú ọ̀rọ̀ àwọn agbẹnusọ aṣòfin ìpínlẹ̀ láwọn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì lórílẹ̀-èdè wa Nàìjíríà, eléyìí tó jẹ́ pé àwọn bíi 22 ló kópa níbi ìpàdé ọ̀hún nílùú Àbújá nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Lákòótán nínú ọ̀rọ̀ wọn, wọ́n ní yèyí ọmọ ní gbọmọ bí ìrùkẹ̀rẹ̀ ti ń gbọmọ Ọ̀rúnmìlà. Wọ́n ní àwọn ọ̀rọ̀ ààrẹ Tinubu láti jẹ́ kí ohun gbogbo kó rọrùn kó tùbà kó tùṣẹ́ torí wípé ara ni àwọn ọmọ Nàìjíríà. Wọ́n ní kódà gan àwọn ò lè rìn mọ́ ní ìgboro. Wọ́n ní èpè, òkúta àti àwọn ohun tí ò dáa làwọn ènìyàn wọn tí wọ́n ṣojú fún ni wọ́n fi ránṣẹ́ sí àwọn, èyí tó sì ti mú ìbẹ̀rù wípé bá a bá léwúrẹ́ títí kan ògiri ó ṣeé ṣe ìpadàbọ̀ ewúrẹ́ ọ̀hún kó má sunwọ̀n, wípé kí ààrẹ Tinubu kí wọ́n dákun dábọ̀ wá wọ̀rọ̀ kan fi ṣàdá kí ara lè tu àwọn mẹ̀kúnnù lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọmọ oyè èyí tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún tó kọjá tó pàdánù sọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu ti ẹgbẹ́ òṣèlú APC, eyín ọmọ oyè ọ̀hún Peter Obi, òun mà ń ló ti sọ ìṣòro bí nǹkan ò ṣe fararọ ní àwọn ẹ̀ka ètò ìjọba gbogbo lórílẹ̀‐èdè yìí. Ó ní kò ṣẹ̀yìn bí ìdájọ́ òdodo bó ṣe fi orí ṣánpọ́n ní orílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n wá mú irọ́ lọ́kùnkúndùn láti máa fi tukọ̀ orílẹ̀‐èdè yìí. Ó ní ìṣòro orílẹ̀‐èdè Nàìjíríà kì í ṣe ètò, kì í sì ṣe ọ̀rọ̀ tí àjọ elétò ìbò tá a mọ̀ sí INEC, bí kò ṣe ẹ̀ka ètò ìṣèdájọ́ ilẹ̀ yìí ni wọ́n ṣe ìdájọ́ òdodo mọ́ bó ti tọ́ àti bó ti yẹ. Peter Obi tó sọ ọ̀rọ̀ náà níbi ètò kan èyí tí wọ́n gbé kalẹ̀ fún olóògbé adájọ́ Anthony
eléyìí tí wọ́n fi sọrí rẹ̀ èyí tó wáyé nínú ọgbà ilé ẹ̀kọ́ gíga fáfitì ní ìpínlẹ̀ Enugu. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé olóògbé Anthony Aniagolu ó ní ẹni reni ní ìgbà tó ń bẹ láyè, wọ́n sì mú ètò ìdájọ́ ní ọ̀kúnkúndùn tó ń ti òtítọ́ o nínú ètò ìdájọ́ wọn. Onírúfẹ́ àwọn èèyàn wọ̀nyí kò yẹ ká tí ìfẹ́ wọn kù ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù lábala ẹ̀ka ètò ìdájọ́ ní orílẹ̀-èdè yìí. Wọ́n ní irú wọn ni wọ́n nílò lórílẹ̀-èdè Nàìjíríà. Peter Obi ní láti ìgbà tírú àwọn èèyàn wọ̀nyí ti kú, olóhùn wo òye ìṣòro orílẹ̀-èdè yìí wípé àwọn adájọ́ wa àti ẹ̀ka ètò ìdájọ́ lórílẹ̀-èdè Nàìjíríà kò múnádóko mọ́ o, bí kò ṣe rọ́gbù òun ní gbogbo ohun tí wọ́n ṣe, àti wípé wọ́n fi ọ̀tẹ̀ sílẹ̀, wọ́n pa làpálàpá. Ó ní bẹ́ẹ̀nìyàn bá ti ní owó tó bá ṣẹ̀ sí òfin ní orílẹ̀-èdè Nàìjíríà, tó bá ti mọ ọ̀nà tó lè gbà láti bá àwọn adájọ́ yìí sọ̀rọ̀, ó ní wọ́n ó gbé àre fún ẹlẹ́bi, wọ́n ó sì gbé ẹ̀bi fún alárè. Lákòótán nínú ọ̀rọ̀ Peter Obi, ó rọ ẹ̀ka ètò ìṣèdájọ́ lórílẹ̀-èdè Nàìjíríà láti mú òtítọ́ lọ́kùnkúndùn kí wọ́n sì ní ìbẹ̀rù Ọlọ́run nínú gbogbo ìdájọ́ wọn tí wọ́n bá ṣe, torí wípé ìgbà lọ bí òréré, ohun a bá ṣe sílẹ̀ ni ó dìtàn lẹ́yìn wá ọ̀la tá a bá lọ tán o. Àwọn olùtajà ní ìlú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn lánàá Ọjọ́bọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ké káàkiri báyìí pẹ̀lú ọwọ́ ẹ̀bẹ̀ àti ohun ẹ̀bẹ̀ tí wọ́n gbé sókè sí ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ gómìnà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún láti dákúndábọ̀ fi ojú àánú wò wọ́n lórí ìgbésẹ̀ èyí tí ìjọba ìpínlẹ̀ Ògùn gbé o, pẹ̀lú bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní da àwọn ilé ìtajà wọn, bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní dáwò, pàápàá jù àwọn ènìyàn tó kọ́ ilé ìtajà síwájú ilé ìwé ìjọba tàbí lẹ́bàá ọ̀nà èyí tí ẹlẹ́sẹ̀ ń gbà tí ìjọba yà sí ọ̀tọ̀, tàbí láwọn ààyè eléyìí tí ò bófin mu, tó fi mọ́ àwọn abẹ́ afárá ẹlẹ́sẹ̀ gbogbo àti afárá ti mọ́tò jákèjádò igun mẹ́rin tó gbé ìpínlẹ̀ Ògùn dúró, èyí tí gbalégbàtà ọ̀hún tó ti bẹ̀rẹ̀ láti ìlú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn lánàá Ọjọ́bọ̀ Thursday. Wọ́n ní àwọn ènìyàn ọ̀hún tí wọ́n ń bẹ lábẹ́ ìjọba ìbílẹ̀ Gúúsù Abẹ́òkúta ìyún Abẹ́òkúta South, àwọn àyè ọ̀hún tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní da àwọn ilé ìtajà wọn wò, ńbẹ̀ ńlá ti rí Panṣẹ́kẹ̀, Kútọ̀, Ìdí-àbà tó fi mọ́ ẹ̀bá ọ̀nà Nàwárùdín tó ń bẹ nílùú Abẹ́òkúta. Ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà Dàpọ̀ Abíọ́dún lórí ọ̀rọ̀ àyíká àti ọ̀rọ̀ òde ní ìpínlẹ̀ Ògùn, eyín ọ̀gbẹ́ni Farouk Akíntúndé, òun ló léwájú àwọn katakata tí ń da àwọn àyè ọ̀hún wò, tó ń ti àwọn ọlọ́pàá tó dúró wámúwámù bí ọmọ ogun ọ̀run lánàá ló léwájú ikọ̀ náà, tó sì sọ di mímọ̀ fún àwọn akọ̀ròyìn wípé àwífúnni kó tó dání àgbà ìjàkadì ni. Wọ́n ní fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n ti ránṣẹ́ ìkìlọ̀ sí àwọn ènìyàn ọ̀hún síwájú àná tí wọ́n wá da ibẹ̀ wò, ṣùgbọ́n tí wọ́n fi ọ̀rọ̀ mú wé wípé alala ńláńlá kò sí èyí tó kun àwọn. Ṣé Yorùbá sì bọ̀, wọ́n ní bí èèrà bá fi ní pé igi àmọ́ wọ́n rú èèrà bẹ́ẹ̀ sọnù, gẹ́gẹ́ bí Akíntúndé ti sọ o. Ní báyìí àwọn ènìyàn náà tí wọ́n wó àwọn ilé ìtajà wọn ti bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ògùn láti pèsè àyè míì fún wọn tí wọn yóò ti máa ṣe ètò ọrọ̀ ajé wọn. látijọ́ aláyé ti dáyé lọ́kọ́ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́. tẹ́rẹ̀ ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dòní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déré tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 Herbal Bitters sátẹ̀ kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 Herbal Bitters 100% herbal tí ò lọ́tí kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 Herbal Bitters ilé iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Herbal Remedy International
International Limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn. Ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa, ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí kẹ́kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀, tó fi já sí wípé ẹ ti lè kàn sí ilé-iṣẹ́ S2 Herbal Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 Herbal Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Ó ń jáde kò débi tó ń lọ kò padà sílé, kọ́lọ́wọ́n bàánú má jẹ́ kárí o, ìṣọ́ rẹ̀ tó dájú kó wà lórí wa. Wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò ojú pópó FRSC fìdí rẹ̀ múlẹ̀ wípé ó kéré tán ènìyàn 7 ohun màá lọ́jọ́ náà bá nípè níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ akérò bọ́ọ̀sì 2 kan èyí tó wáyé o lójú òpópónà márosẹ̀ Ìbàdàn sílùú Ìṣẹ́yìn lánàá. Níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà èyí tó mú ẹ̀mí ènìyàn 7 lọ, ẹni tó jẹ́ alukoro fún àjọ FRSC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ o eyín ọ̀gbẹ́ni Máyọ̀wá Ọdẹ́wọ̀ ló fi ọ̀rọ̀ ọ̀hún léde fún àwọn akọ̀ròyìn nígbà tí wọ́n ń jábọ̀ bí ọ̀rọ̀ ọ̀hún ti rí o. Ó ní àwọn ọkọ̀ 2 náà fi ìwádìí hàn wípé látàrí eré àsápajúdé òun ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ti ṣẹlẹ̀ nínú ènìyàn 22. Wọ́n ní àwọn 7 lọ́jọ́ náà bá nípè ní ìgbà tó jẹ́ pé àwọn tó kù nínú ọkọ̀ náà wọ́n fi ara pa o tí wọ́n sì ti gbé wọn lọ ilé ìwòsàn fún ìtọ́jú. Wọ́n ní àwọn ènìyàn 15 náà ńlá ti rí ọkùnrin àgbàlagbà, a sì rí obìnrin tòun ti ọmọdébìnrin kan tí àpapọ̀ wọn fi ń lọ 15 o èyí tí wọ́n ní wọ́n fi ara pa tí wọ́n sì ti mú wọn lọ ilé ìwòsàn fún ìtọ́jú. Wọ́n wá ní nínú ènìyàn 7 èyí tó jọ́nà wọn bá nípè, wọ́n ní àwọn bí ènìyàn 4 ló ti wá gbé ẹni wọn o láti lọ rèé fi ilẹ̀ bò wọ́n láṣìírí ní ìgbà tí àwọn 3 tí wọ́n sì ń bẹ ní àyè ìgbókùpamọ́sí o wọ́n retí àwọn ẹbí wọn. Wọ́n wá ní àwọn ọkọ̀ ọ̀hún tó farapa tòun ti àwọn ẹrù àwọn ènìyàn náà ni wọ́n ti gbé lọ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní Mọ́níyà nílùú Ìbàdàn fún ààbò tó péye. Lákòótán nínú àrọ̀ àwọn road safety yìí, wọ́n gba àwọn ènìyàn lámọ̀ràn wípé ẹni bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó mórí délé ló mọkọ̀ wà, kò síbi tá à ń lọ tá à ní débẹ̀ tá a bá ti ní sùúrù wípé ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lójú pópó ní ìgbà tá a bá sáré, ká sì má máa gbára wa yọ fòròfòrò bí ẹni tó fẹ́ re bòmíì. Ọlọ́wọ́n ọba àánú yóò máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa o, àmín. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà akọrin tàkasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ẹni bá máa ṣègbéyàwó á ṣe gudugudu méje o. Òjẹ́fẹ́mi ohun màá ló ti sọ̀rọ̀ ń mójú rẹ̀ rí o. Ó ní ajá tó wọlé tẹkùn ní bí kú ò bá pa ò yóò rí ìtàn sọ. Ó ní ìyàwó tóun fẹ́ ní ṣùlọ́kà tóun ṣe gudugudu méje yàyà 6 lórí rẹ̀ lọ́dún 2022. Òun mà ló kó àwọn ọ̀rẹ́ rẹ̀ obìnrin èyí tó ń lọ bí 20 ò wákà òun mọ́lẹ̀ tí wọ́n na òun bí ẹ̀gúsí bàrà. Ó ní Ọlọ́run nìkan àtòrí ẹlẹ́dàá ìyá òun ló kóun yọ òun kúrò lábẹ́ lílù èyí tí ìyàwó òun kó àwọn ọ̀rẹ́ rẹ̀ wálé wá na òun. Fẹ́mi tó sọ ọ̀rọ̀ náà lórí ètò kan níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu o. Òṣẹ́fẹ̀mí ni yàtọ̀ sí èyí ìyàwó òun ti yọ oyún eléyìí tá a mọ̀ sí oyún tí ń jábọ̀ miscarriage èyí tó ti tó 21 o 21 ní miscarriage oyún tí ń bọ́ lára ìyàwó òun. Ó ní ẹni tí oyún 21 ti bọ́ lára rẹ̀ ó ní kúlókù tó tún fẹ́ bí o. Ó ní yàtọ̀ sí èyí náà ìyàwó òun sọ̀wànù, ó lóun ò lórí ọkọ. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà míì tí ò ṣeé gbọ́ sétí ni ìyàwó òun ló ń wò. Ìyàwó náà
eléyìí tí Òjẹ́fẹ́mi tó sọ̀rọ̀ ó ní òun ò lórí ìyàwó oníyàwó àkọ́kọ́ tóun fẹ́ rí tóun fi owó ọwọ́ òun rán lọ sí orílẹ̀-èdè Dubai ó ní ibi ló fi ṣú fún òun ó ní kẹ́ẹ̀tún máa wo Nabila Fash eléyìí tóun tún fẹ́ ní ṣùlọ́kà lẹ́yìn tó lọ ó ní ó tún fi ojú òun hàn màbò ó ní kí Ọlọ́run ọba àánú dákúndábọ̀ kó máa yan ìyàwó rere fún àwọn ọkùnrin ṣùgbọ́n ó ní ìyàwó òun ẹ̀sùn kan ṣo èyí tí Nabila Fash fi ń kan òun ni wípé òun kó obìnrin òun lòun sì jẹ́ kó mọ̀ wípé ọjà tí àwọn ń tà ọjà obìnrin ni kò sí nǹkan tó jọ bí kò ṣe wípé ọ̀rọ̀ lórí òwò tí ó mówó wọlé lohun tó ń bẹ láàrin òun àti àwọn tó ń fura sí kí Ọlọ́run máa ṣàánú wa ni gẹ́gẹ́ bí Òjẹ́fẹ́mi bó ṣe sọ̀rọ̀ Nabila Fash ìyàwó rẹ̀ àti ohun tójú rẹ̀ rí tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV lónìí tí ṣọjọ́ Jímọ̀ títí di ìgbà míì tẹ́tùmọ̀ aláǹfààní láti gbọ́tun rẹ̀ míì mo gbà ládùúrà wípé ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá Fúnmi Adélúgà lẹni tó múlò yàn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni àti kú ìsinmi òpin ọ̀sẹ̀ yóò dára fún wa. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.